ẹ tọ́jú obìnrin tí ń jóbìnrin láyé. Obìnrin dà gẹ́gẹ́ bí mọ́tò tá ń lò náà ni. Àwọn mọ́tò kan ń bẹ tó jẹ́ pé wọn kì í gbó bọ̀rọ̀. Bọ́ ọ bá ṣe lówó lọ́wọ́ mọ ni ó ṣe tuntun sí. Bọ́ ọ bá ti tún gbé fún panel bita tó pọ́ǹchì gbogbo rẹ̀ tọ́pọ̀ tí ibi ọ̀dà tí wọ́n tún gbé ọ̀dà lé lórí. Bọ́ ọ bá tún gbé jáde àwọn yóò tún mọ ní alájẹ mọ̀ kú ìnáwó mọ́tò yìí. Ẹsẹ̀ tún rẹ léyìí ni ìwọ náà ní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ó sì tún ṣe ni. Obìnrin kì í gbó. Ìyàwó oníyàwó tọ̀ràn jùmọ̀ ní títì. Ó sì wo ìyàwó oníyàwó títí ó fi sẹ́rí mọ́pò náà ọmọ. Ìyàwó ilé ẹ̀ fáìn jùlọ. Ọkọ tiẹ̀ tọ́jú ẹ̀ ni. Bọ́ ọ bá tọ́jú ìyàwó ẹ̀ ọ fáìn tàǹstẹ́ẹ̀nì kọjá ẹni tó ń sá kiri tẹ̀lé yìí. Ẹ̀yin obìnrin ayé ẹ lọ gbóge dáadáa. Ọ̀bùn ògbé ni débì kan o. Kárọ̀ra ṣe ọ̀bùn ògbé ní débì kan. Kárọ̀ra ṣe ọ̀bùn ràìràì ọjọ́ àná o wọ́n padà sábàámọ̀. Ọ̀bùn ògbé ní débì kan. Kárọ̀ra ṣe ẹ̀yin obìnrin ayé ó dọwọ́ yín dáadáa. Ẹ mójútó mọ́ tótó. Bóbìnrin mi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ báyìí àfà bọ́ ọ bá fẹ́ jẹun ó sì máa bì. Nǹkan oṣù tí ń jáde láàrin òní kú yóò dọ̀pọ̀. Àìsàn ti mú ẹ nìyẹn. Ó di kọ́ lọ rí dókítà nìyẹn. Tó bá ti jẹ́ pé nǹkan oṣù ẹ̀ ń rùn. Bẹ́ẹ̀ lòmíì bá bímọ tán bí ijọ́ mẹ́jọ tó bímọ tán yóò máa rùn ni. Ọmọ tó bí ò ní kó rùn. Ẹ̀jẹ̀ tó jáde lára ẹ̀ ò sọ pé kó rùn. Táìsàn mi ò bá tì í débẹ̀. Ọ̀pọ̀ ọkùnrin ló wà láyé tí kì í súnmọ́ ìyàwó ẹ̀ bọ̀rọ̀. Tó bá súnmọ́ lẹ́ẹ̀kan ó lè dẹ̀yìn oṣù mẹ́fà. Kí ni tí ń fà? Àwọn obìnrin kan ń bẹ tí wọn ò ní mọ̀ tótó. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọn gbádùn ni. Òórùn ó dọ̀ burúkú ń jáde lára ẹ̀. Bọ́kọ bá ti wá débẹ̀ ẹ̀ẹ̀kan péré ń yóò máa wá ọ̀sẹ̀ bíi mẹ́wàá tí ó fi wẹ̀ ni. Yóò lóbìnrin olórí bú yìí tó gbódọ̀ burúkú ìdí ọlọ́mọ ṣàánú mi. Nítorí yẹ kó o ṣe kọ́ nìyẹn. Ó mú lọ bí wọ́n ti ń tọ́jú ọ̀dọ̀ dókítà ló mú lọ. Ẹ ṣàánú mi wọn mọ ní tó fa ó dọ̀ ní ara ìyàwó mi ó dọ̀ yìí pọ̀ kò jẹ́ ń fẹ́ súnmọ́ mọ́. Ẹ̀yin obìnrin ayé bọ́ ọ bá ti rí tọkọ ń sá fún ẹ fura dáadáa. Ó ṣeéṣe kó jẹ́ pé ò ní mọ́tótó. Ó ṣeéṣe kó jẹ́ wípé ó dọ̀ burúkú kan ń jáde lára rẹ̀. Nítorí náà jàmá ọba tó ní wa Ọlọ́run fẹ́ràn mọ́tótó. Ẹ̀yin obìnrin ẹ̀yin gangan lẹ́ni mọ́tótó. Ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ní Al-Qur'ani ní zuyina linnasi hubbu shahawati minan nisa. Ọlọ́run lẹ́mi Ọlọ́run mọ̀ sí obìnrin ní nǹkan dírẹ́sì nǹkan tá a fi dẹkoréètì ayé tí ọmọ wu ọkùnrin ni. Ìyẹn tóbìnrin yẹn bá moge ṣe. Tá a bá ń pè ó moge ṣe kì í ṣe oge bí ìran dandan. Àìmójú kúrò ló jẹ́rù wèrè ọ̀pọ̀. O gbọ́ mi yé. Àìmójú kúrò ló jẹ́rù wèrè ọ̀pọ̀. Bẹ́ẹ̀ bá wọlé obìnrin míì pẹ̀fúmù tó ti lò láti lásìá agolo rẹ̀ ń bẹ́nu ilé. Orógùn kọ́ agolo rẹ̀ ń bẹ́nu ilé kò ní sọnù. Ó ra fóònù pálí fóònù òun náà ń bẹ́ńbẹ́. Yọ wá tó dọ̀tíjọ ẹ wá ní mọ̀ yàtọ̀ láàrin òun àti wèrè. Ẹ mọ́jọ́ mo ti ra kí ni skáàfù yìí ni. Èmi mọ́mọ́ nǹkan tọ́jú ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti ń lo skáàfù bọ̀ ni wèrè ní ń bẹ lára ẹ̀. Bọ́ bá mọ̀ tọ́jú bọ́lọ̀ ń bá bọ̀ láṣìírí àfi tó bá jẹ́ pé tálíkà ní ọ ló kù kò sí ní tó burú níbi yẹn. Nítorí náà ẹ̀yin obìnrin ẹ gbóge. Ọ̀kan nínú nǹkan tí àwọn obìnrin ayé òde òní tán fi ń gbọ́kọ lọ́wọ́ obìnrin àwọn afigèlè gbọ́kọ́ pọ̀ ń ta o. Àwọn afitìró gbọ́kọ́ pọ̀ ń ta. Àwọn afi aṣọ designer gbọ́kọ́ lọ́wọ́ obìnrin wàláhì ní ẹ̀pọ̀ ń ta. Ọlọ́run wá fún wọn lọ́kọ olóríire. Ọlọ́run tó fún ọ lọ́kọ tó rí jájẹ. Ó wá ní àpọ́nlé kankan lára. Gbogbo ìgbà ló ń rùn táì. Ọwọ́ aburú débi pé kódà ń bẹnu obìnrin míì tí ó lóun ṣẹ̀sìn. Ẹ̀sìn òní kò dọ̀tí. Ìwọ ló ń lé ọkọ ẹ jáde. Ẹ̀hátọ́ hákọ̀sọ́ ọdẹni tó dọ̀tí. Tó o bá rí àwọn ẹlẹ́hà gidi àwọn ẹlẹ́hà tí wọ́n mọ́tótó ṣe tó bá sí aṣọ lójú tó bá jẹ́ni tó lè rí ni obìnrin ẹgbẹ́ rẹ̀ tí ọ̀hẹ́ àwọn tó máa jowó ẹ̀ pé hábà ìyá ìmọ̀ rẹ̀ wà o lábẹ́ aṣọ ẹ̀há náà bó ṣe yẹ kó rí nìyẹn. Ọwọ́ àgbàsọ ẹ̀há tán lọ́wọ́ àrùn kiri bí ìgbà tí wọ́n sílé kinní kan lẹ́kọ̀ọ́ dá òun tàbùkù súnà nábì. Àwọn àfáà wa tí wọ́n ní ahẹ́ àbí wọ́n sì ní ahà kọ́ nìyẹn. Ẹ̀há pẹ̀lú ìmọ́tótó ni. Ẹ̀há pẹ̀lú ń tó dáa ni. Tá a bá wá ń sọ nípa pé ìmọ́tótó obìnrin látara ara rẹ̀ gangan lòmọ́tótó látara inú ilé lòmọ́tótó. Má jẹ́ ó jẹ́ pé ẹ̀bà àtàná tẹ́ ẹ jẹ kù ńlọ kó kọ́kọ́ jírí láàárọ̀ òní lẹ́nu ọ̀nà rẹ̀ ọmọ tọ́lẹ̀tì láti alẹ́
ó sì kó kúrò ó kó abẹ́ bẹ́ẹ̀dì òórùn tọ́lẹ̀tì ọmọ rùn lábẹ́ bẹ́ẹ̀dì òórùn àjẹkù oúnjẹ rùn lẹ́nu ọ̀nà ìsìkanrí ọ̀jẹ̀ kọ́kọ́ ó gbádùn ọkọ tún wọlé ó tún jókòó lórí bẹ́ẹ̀dì ìtọ̀ ọmọ ti tún mú gbogbo bẹ́ẹ̀dì tán ọwọ́ àṣetán ọlọ́kọ̀ wọ yàrá rẹ̀ kí ló fẹ́ wá wọ̀bẹ̀ bọ́bá wo aṣọ gidi aṣọ wọn bàjẹ́ jáde ni ẹ̀yin obìnrin ayé Ọlọ́run ti fún yín ní gbogbo kọ́kọ́rọ́ tẹ́ fi mú ọkùnrin tọ́ ọ bá mọ̀ ọ́n lò lókù kódà ìyẹn nìkan kọ́ tá a bá ń sọ̀rọ̀ wípé ká gbóge tá a bá ń sọ̀rọ̀ wípé kábìnrin ó ṣoge ó fi dóbi àwọn àràkáàtì obìnrin tó o bá wà lọ́dọ̀ ọkọ rẹ èèyàn máa ní àwọn àràkáàtì kan lọ́dọ̀ ọkọ rẹ ni mo wí omi ò sọ pé níta o ọ̀fẹ́ bọ́kọ ẹ sọ̀rọ̀ ó tiẹ̀ dọ́gbọ́n sí nǹkan kan bàbá Kàrímù ẹ gbọ́ o ọ̀ ń sọ̀rọ̀ bíi sójà ẹranko ní ọ̀ni ibóbìnrin ni wọ́n pè ọ́ ó tiẹ̀ jẹ́ ara mi obìnrin lára ẹ ó mọ̀ bí wọ́n ṣe máa ń dín ohùn bí ìgbà tí wọ́n ń dín ẹja dálé ní bẹ́ẹ̀ báyìí sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tẹ̀ ọmọ yìí sí bí ìgbà tó ọmọ rí pè ọ̀ ń fakọsí náà ní pákéjì ní pákéjì fọ́ìsì ara ẹ̀ ó mọ̀rọ̀ sọkún tọkọ rẹ̀ kì í fi fẹ́ kọ́ bóun pàdé àlejò torí gbà àwọn èèyàn pàtàkì bá dé ọmọ sọ̀rọ̀ ní gbàgbàgbà bí ìgbà tí sójà ń yìnbọn ọwọ́ àṣetán ọlọ́kọ̀ fẹ́ràn rẹ̀ ọmọ rínrìn oge ṣíṣe ń bẹ lára àrìn tọ́ba kù wà tọkàn nínú ilé obìnrin kì í rìn bíi sójà kan máa lọ 1 2 3 1 2 3 rárá wọ́n ń pe kinní kan ní catwalk ọmọ rìn bíi ológbò ọmọ rìn bíi ejò ọmọ lọ́sọ̀tún ọmọ lọ́sọ̀sì inú ọkùnrin gan ọmọ dùn anabi ní khairu nisa'i lati idha nadharta ilay asaratik the best woman so far the best wife material so far èyí tó dáa jù nínú àwọn ìyàwó lèyíkéyìí ìyàwó tó jẹ́ pé whenever tọkọ rẹ̀ bá ń wò tinú ọkọ ọmọ dùn pé yes èmi lọ́lọ́ ń bùn níyàwó yìí obìnrin tó gbóge obìnrin tó mọ ti ń ṣe obìnrin tó lóòórùn tó dáa lára obìnrin tó máa sọ tó dáa wọ̀ lọ́ọ́ kọ́ béèyàn ṣe sọ̀rọ̀ lọ́ọ́ kọ́ dáadáa béèyàn ṣe rìn lọ́ọ́ kọ́ dáadáa béèyàn ṣe sunrun pẹ̀lọ́kọ ìyẹn náà lẹ́kọ̀ọ́ ọkàn ní sùn kalẹ̀ bí igi tí wọ́n wó kalẹ̀ ọ lẹ́kọ̀ọ́ ó láwọn nǹkan kan tó máa fi múnú ọkọ ẹ dùn tọkọ náà ó máa mọ̀ tó bá sì wá jẹ́ pé ọkọ bá ti wá di ntọ́lọ́ ń dá sára ọkọ ó ti dàbí kú ọmọgbọ́n tó máa dá sí abalágbájá gbìyànjú lónìí o àmì ẹ̀dàkùn ẹ lọ rí dókítà bóyá ká jọ lọ tàbí ká wá gùn mu tàbá ká wá gbó wá ọ̀nà tó fi mọ ọ̀rọ̀ sọ létí ọkọ rẹ nítorí ẹni kọ́ nítorí ọ̀la ni ọ̀bùn ògbéni débì kan o kárọ̀ra ṣe ọ̀bùn ògbéni débì kan kárọ̀ra ṣe ọ̀bùn ràìràì alẹ́ àná o wọ́n padà sábàámọ̀ ọ̀bùn ògbéni débì kan kárọ̀ra ṣe ìtàn kan wà mo ti sọ lórí wáàsí rí láìmọye ìgbà ọlọ́run ló mọye obìnrin tí ọmọ pariwo oògùn ni ẹ fi gbọ́kọ̀ mi oògùn wo ló fi gbọ́kọ̀ rẹ̀ òmòge ṣe ni àní tí ń jóbìnrin oge ṣíṣe sọ́kọ lọ́rùn ní jẹ́ bẹ́ẹ̀ yàtọ̀ fẹ́ni tí ń soge rí fesibúùkù ọlọ́kọ̀ ńlé ọwọ́ à ń ya fọ́tò bíi mẹ́wàá ń post ẹ̀ sórí Facebook lójoojúmọ́ ó tètè sọ pé ó ti open business ó tètè sọ gbogbo àti à ń kọ́mẹ̀ntì túkèwé sexy mama ọkọ rẹ gangan tó yẹ kó rí ẹwà rẹ kò rí ẹwà rẹ Facebook ní rí ẹwà rẹ gbogbo àwọn tí wọ́n ń pariwo rẹ yẹn wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ ní tí wọ́n bá jẹ́ tán wọ́n sọ ọ́ di hex tí ẹ bá ọ nìyẹn láyé ó tán nìyẹn ọ̀bùn ògbéni débì kan o kárọ̀ra ṣe mo ti sọ tàn yẹn rí lórí wáàsí arábìnrin kan ló lọ ilé ọkọ ó wá délé ọkọ ẹ̀ ló bá kẹ́rù wálé ní kò tọ́jọ́ kò tó sù bàbá ìyàwó bá níyàwó ọmọ òun ò ní kẹ́rù wọlé níṣẹ́ ẹjọ́ kẹ́rù wọlé ó ní kò ní kẹ́rù wọlé ó ní ẹjẹ́ orojọ́ ẹnu ẹ̀ ẹjẹ́ ó sọ ohun tó ṣẹlẹ̀ ìyàwó kí ló dé tó kó nílé ọkọ ẹ̀ ó lè ṣe dádì ẹ ṣe mọ́mì sẹ́rí ìdàlẹ́ ń fẹ́ràn mi gan mi pàdé ọkọ tó fẹ́ràn mi àmọ́ mo pàdé ìyá kan alágbàkó níyà yẹn ìyá tó ti wọ 60 ìyá yóò pàkéjì ara ẹ̀ yóò pàkéjì àyà yóò pàkéjì ẹ̀yìn ẹ̀rọ pọ̀ títí tó kún bẹ́ẹ̀ níyà yẹn títà náà ọkọ mi ò dẹ̀ ní mọ̀ bàbá rẹ̀ níṣẹ́ ń gbọ́ ọmọ mélòó ni wọ́n ti ìbí tó da gbogbo àyálẹ̀ báyìí gbogbo ẹ̀ lórí bí ìgbà tí wọ́n fi aṣọ kọ́ orí ògiri ọmọ mélòó ló ti ìbí tó fi wọ́ jìn ó ní ìyẹn wàá tán síbẹ̀ o tọkọ mi bá fẹ́ wẹ̀ báyìí kòròbá omi 6 níyálé mi àgbé sí bedroom láì jẹ́ pọ́kọ mi fẹ́ dẹja tọkọ mi bá fẹ́ jẹun báyìí yóò gbé oúnjẹ sínú àwo
yóò tún wá fi aṣọ funfun kọ́fà ẹ̀, yóò tún wá tẹ àwọn aṣọ kan sórí ibi tọkọ mi ó ti jẹun. Gbogbo nǹkan tó fi gbọ́kọ lọ́wọ́ mi nìyẹn. Èmi ò dẹ̀ bá torogún wáyé, mo kẹ́rù mi kó ń bẹ́ẹ̀, mo ju ọkọ ẹ̀ sí. Bàbá ní ẹ wo ìyàwó wèrè. Ìwọ ọmọ tó tí wọ 25 years tí ìyá arúgbó 60 sì gbọ́kọ mọ́ ọ lọ́wọ́, bó ló ṣe fẹ́ wọlé mi? Mo wá bí ẹ onítọ́kọ tí ìyáálé ẹ bá kó kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ lọ báyìí, yóò tún kó kúkúkú lọ báyìí. Ìgbà tí ìyáálé ẹ ń kó kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ kó tó bọ́ bí kúkú kí ló ń wò? Competition láyé. Ọkọ yín tó fẹ́ yín tẹ́ jẹ́ yàwó mẹ́rin, ẹ gbọ́dọ̀ fóge ṣíṣe hàn léèmọ̀ ni. Kó bá wo àyà díẹ̀ kó tó wò bàdí díẹ̀, ibi tí bá ti ń wò yín tí ọba dákú kọ́ máa lọ, ebó ń lóko yín lé. Ìwọ lọ wá sọ̀rọ̀ ẹ̀dẹni tí ò ní rọ́wọ́ mú nínú ilé ọkọ, kò dáa pẹ́ẹ́pẹ́. Ẹ wá rí níparí, ọ̀tọ̀ ni wàásí tí mo fẹ́ ṣe lórí ètò yìí lé níbẹ̀ tí mo rí pé àsìkò yóò lè gbà. Nǹkan méjì tọ́lọ́run fi ṣàánú ayé tó ti dàdánwò fara ayé, ẹ̀sìn àtọ̀rọ̀ tribalism, méjèèjì ó ti di àdánwò. Ọlọ́run dẹ̀ fi ẹ̀sìn àti tribalism ṣàánú ayé ni. Ẹ pàdé mi láago 8 lálẹ́ ọ̀la lórí online lórí Facebook Akeugba Gold lálẹ́ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run, kọ́lọ́run ó ṣe nírọ̀rùn. Ẹni tí ń wọ́kọ̀, ẹni tí ń wáyà, text message sí nọ́mbà Akeugba Gold. I need a wife. I need àwọn ọkùnrin tó pọ̀, especially àwọn ọkùnrin tó jẹ́ quality. A ní àwọn obìnrin tí wọ́n jẹ́ quality, doctor, nurse, oníṣòwò tí wọ́n pọ̀ nílẹ̀ tí wọ́n lé 500 báyìí. Ẹ̀yin ọkùnrin ló kù tá a tún bẹ̀ kẹ́ jáde báyìí. Lọ́sẹ̀ tó lọ ẹ̀yin àwọn obìnrin lábẹ́, àwọn obìnrin ti tún jáde ọkẹ́ ẹ̀yin ọkùnrin báyìí. 08057818180. Ẹni fẹ́ ra lẹ̀, ẹni fẹ́ ra lé, ẹ kàn sí Akeugba Gold. Ọwọ́ fẹ́ ta ti ẹni, ẹ pè Akeugba Gold. Aláwọn ilẹ̀ kan tá ń tà ní 200,000 naira per acre lọ́nà Ayégun Olómi. A sì lélẹ̀ tá ń tà ní 100,000 per acre lọ́nà Ṣẹ́yìn. A nílé tá a fẹ́ tà lẹ́gbẹ̀ẹ́ Mọ̀pó hall gangan. A ní Akíngbilé àti bẹ́ẹ̀ lọ àtàwọn ilẹ̀ míì náà. Ẹ pè Akeugba Gold 08035066122. Àwọn ọmọ wa ti fẹ́ wọlé ẹ̀kọ́. Ẹ mọ́ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa Royal Gold Group of School. Káwọn ọmọ yín ó há Quran, kan lẹ́kọ̀ọ́ Islam, kan tún wá lẹ́kọ̀ọ́ ti ìwé. 08035066122. Gbogbo ìbéèrè àti dáhùn lórí lecture tá a ṣe yìí, ẹ darí ẹ̀ sórí 08057818180. Kí tún ní tó yẹ ká sọ nípa ẹ̀? Ẹ̀yin àfáà rán mi létí. A ti sọ̀rọ̀ school, a ti sọ̀rọ̀ Royal Gold Group of School, àti ilẹ̀ títà, gbogbo ọ̀rọ̀ hajj. Kò sẹ́ni ó ti ṣọ́ pé hajj ọdún yóò ní wáyé o. Má ti lose hope. Sanwó ẹ̀ sí Baka Travel. Kó bá Akeugba Gold travel lọ sí hajj. Ká lọ, bí wọ́n bá dẹ̀ ní hajj ò sí mọ́ ẹnu kó gbowó ẹni. Ọlọ́run ó ṣe nírọ̀rùn fún gbogbo wa. 08057818180. Ọ̀bùn ògbé ní débì kan o. Níparí, mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún bàbá mi Àríbí Adédìbú. Wọ́n pọ́dún 2 láti hàn jáde láyé. Inú oṣù Júùnù yìí náà sì láàrin Àríṣekọ́lá jáde láyé. Ọ̀rẹ́ mi Alhaji Yaya Sofia òun náà jáde láyé. Ìjọ bàbá Adédìbú jáde láyé lọ jáde. Ìjọ bàbá Adédìbú wọ sàárè lò náà wọ sàárè. Mo wá fi orúkọ Ọlọ́run bẹ iléeṣẹ́ Fresh FM. Ọkàn jù ká ni wọ́n wí eléyìí. Mo ń bẹ Fresh FM lórí ọ̀rọ̀ ààrẹ Àríṣekọ́lá. Ibi tí Ọlọ́run gbé Fresh FM kà fún Dr. Ayéfẹ́lẹ́, ààrẹ Àríṣekọ́lá wé níjọba kan pé kí ló dé tẹ́ ẹ̀ mọ́ tẹ ààrẹ Àríṣekọ́lá wé mọ́ Fresh FM lára. Bàbá yìí ṣe dáadáa fún ìlú, ó ṣe dáadáa fún gbogbo wa. Ọlọ́run kó bá ní foríjìn ààrẹ Àríṣekọ́lá. Dr. Joel Ayéfẹ́lẹ́ ẹ̀ ní máa padà sí ibú. O ò tí ì ga tó, oore rẹ̀ ó pọ̀ ju bó ṣe lérò lọ. Ọlọ́run ò dáhùn ọmọ Ayéfẹ́lẹ́ ó ju Ayéfẹ́lẹ́ lọ lójú ẹ̀mí ẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wasalaamu alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà.